ẹni tí àfiṣẹ́rán tó sì ń kọrin ìrántí bọ́jọ́ ṣe ń yọ̀ là ń yọ̀ tún àfi tí oyin ò bá dùn lórí wa onídùn létí mo kú ti sọ́tẹ̀lẹ̀ Saoty o ṣẹ́rántí pé kó má gbọ̀dànù orin mi òní tí orin ẹni ní pẹ̀lú ọlá láéláé títí ẹni ní kò yé hùn ẹ gbàgbé kò létí inú kò ní títà àdìtí ẹni ní kí láti ẹ̀ ń kọ́ náà lẹ́ni tí ó ń fetí ọ̀tẹ̀ ń gbó. ẹ káàsán àkúọlá Jímọ̀ ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè ẹjọ́ ẹ má pè mọ́ lọ́wọ́ yìí àkúọlá Jímọ̀ tèmi o ẹ̀mí wọ́n sọ̀pọ̀ rẹ̀ ẹ jẹ́ ká súnmọ́ di fóònù wa kájọ jàǹfààní ètò yìí àmì ara látàrí aburú tí tọwọ́ rẹ̀ wá àmì ara látàrí aburú tí tọwọ́ rẹ̀ wá a ti ń bá ọ̀rọ̀ yìí bò ti tó bí ijọ́ mẹ́ta ẹ jẹ́ a jọ kọ́gbọ́n bẹ́ẹ̀. Ajára àwọn gbọ́ ó ká kọ́kọ́ gbà wípé ilé ayé ogun ni ogun mẹ́ta kan wá ṣe kókó dandan ni tọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà lè lọ́nu jí pọ́mọ ni mọ ara bá tún lè jálè ìyẹn ni okùn àìmọ̀ kan kí la fi ń dèèyàn ìmọ̀ ni kò kéwù kàwé kò kọ́ṣẹ́ ọwọ́ kí wà ní àrídájú kò lè jẹyàn tó ní mọ ara bá tún lè fa kiri ìyẹn ni kájàdùn òṣìṣẹ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni kò ṣe bí aláàrù lóyìnbó èèwọ̀ ni kò ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà wọ́pá iṣẹ́ ni lókun iṣẹ́ ọwọ́ èèyàn oògùn owó. ẹ kú jókòó gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri àgbáńlá ayé ní Nàìjíríà ń bí Kútọ̀nù Port Novo Abidjan Togo Libya Italy káàkiri àgbáńlá ayé London ní Amẹ́ríkà ní Canada ní Belgium ní gbogbo ibi tẹ́yìn yẹn wá wà káàkiri àgbáńlá ayé Egypt ní Cairo ní Oman ní Saudi Arabia gbogbo yín lè ra àánú gbà ẹ ní jì sọ́fì ayé ẹ má pè mọ́ ẹ jọ̀ọ́ ẹ má pè mọ́ lọ́wọ́ yìí tẹ́ ẹ bá fẹ́ ká blọ́ọ̀kì yín ẹ jọ̀ọ́ ẹ má pè mọ́ lọ́wọ́ yìí màdámù tó ń pè ẹ jọ̀ọ́ ẹ má pè mọ́ ẹ jọ̀ọ́ ẹ má pè mọ́ àfọlọ́hùn bẹ̀yìn ni tẹ́ ẹ bá fẹ́ kí n blọ́ọ̀kì yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run aburú ọwọ́ rẹ̀ tí àmì ara ẹni tí ó sì máa sọ fún ni ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ kì í yà sí tó fi lọ di aburú sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ènìyàn. àwọn èèyàn dúdú bọ́pọ̀lọpọ̀ wa ṣe rí bẹ́ẹ̀ nínú wa rí èèyàn dúdú lẹ́lòmíì inú ẹ̀ tún dúdú iṣẹ́ ọwọ́ ẹ̀ dúdú sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ níbi tí a fẹ́ lọ lónìí ọ̀rẹ́ kan yá owó lọ́wọ́ ọ̀rẹ́ kejì ó lóun fẹ́ fi dá bísínẹ́sì sílẹ̀ ọ̀rẹ́ ìyá ṣùgbọ́n àkíyèsí tí ẹni yọ padà rí ó rí i pé òun máa ń sun èédú lójú oorun tàbí kóun máa dáná igi èédú aláyìí ti wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ó wá fi lo àwọn èèyàn gbèsè leléyìí ó sì tún wà nínú gbèsè
gbogbo sẹ́ẹ̀rì ò lójútùú mọ́, gbogbo sẹ́ẹ̀rì ò lójútùú mọ́. Kí wàá lélẹ́yìí? Ìwọ tó o máa pè àlá lọ́gọ̀, àlá ọ̀gọ̀, ìwọ tó o lálà lọ́gọ̀. Ẹnìkan sọ fún èkejì rẹ̀, ó lóun máa bára òun ní skul tóun ti kàwé kọjá, ó lọ fẹ́ kàwé sí i nìyẹn. Ó ní ọfẹ́ lecture, ọfẹ́ continue skul sí i ni, ó ní kò mí anything. Ìyẹn wá ti rí pálá ẹ̀ ti pọ̀ rẹpẹtẹ, ó ní kó lọ gba fọ́ọ̀mù sí skul. Ìyẹn wá fọ̀rọ̀ lọ àwọn ẹlòmíì, wọ́n ní aláburúkú ni tí a bá ń bá rẹ̀ ní skul tó ti kà kọjá. Ó ní wọ́n ní gbogbo nǹkan ò ní lọ déédéé fún yàn mọ́, yìí máa sún ẹni iwájú dèrò ẹ̀yìn ni. Ẹnìyẹn ò lè sọ̀rọ̀ ń bọ̀ jẹ́ta gbangba tí wọ́n ti sòótọ́ ọ̀rọ̀ fún. Àṣé gbogbo nǹkan rẹ̀ ti ń dàrú, ó ti ń dèrò ẹ̀yìn. Ẹni tí ń fúnni lówó ti dẹni tí ń tọrọ jẹ. Ẹsẹ̀ wá jáde sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ kọ́ là ń lọ. Àlá ọ̀gọ̀, ìwọ tó lálà lọ́gọ̀ tó sọ fáwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n darí ẹ̀ sójú ọ̀nà. Ó ń sungi èédú, gbèsè lélẹ́yìí, ta lọ yá lówó? Ọlọ́rẹ̀ òun yá lówó, owó yẹn sì pọ̀. Òun yá àwọn ẹlòmíì náà lówó, ṣùgbọ́n tọ̀rẹ́ òun yìí ló pọ̀ jù. Ó ní bóun bá ó ní ò tiẹ̀ kí n mọ́, bóun pa aago ẹ̀ kò gbé, kò sì kí n mọ́ bá pàdé òun. Bó lòun ó ṣe bọ́ kò ń bí ọ̀rọ̀ ọ̀bọ̀ ń bẹ́. Ṣeun báyìí, gbààwẹ̀ báyìí, ṣe sàárà báyìí, ìwọ náà má kì í mọ́. Ń padà bọ̀ wá bá ọ tí ó tù ú bá, ṣùgbọ́n má bàa sọ̀rẹ́ mọ́. Ó ṣe bẹ́ẹ̀, ó sì bọ́ kúrò nínú òde. Kì í ṣe pé gbogbo igi eléso tó sèso lèso orí rẹ̀ fi dùn o. Bákan náà gbogbo igi eléso tá a gbìn tí ó wù kọ́ ni ọ̀dá, ilẹ̀ tá a gbìn sí òun ni ò ṣe sóore. Gbogbo ọ̀rẹ́ tí ń bá ọ rìn, ẹni tó fún ọ lóúnjẹ níjọ́ ebi ń pa ọ́, kì í sóore ló ṣe o. Gbogbo ẹni tó sì dọ́dọ̀ rẹ̀ tí ò sóore fún ọ, kì í ṣe pé kọ́ mọ̀ sóore o, ó nídìí tí ò fi sóore fún ọ, má bínú rẹ̀. Gbogbo ẹni ó bá jólógo láyé, ìkà èèyàn ń wá ká. Ọ̀dà lákìíní. Ẹ̀yin ìyá wa aródeyọ̀, ẹ̀yin ìyá patí after patí, ẹ̀yin ni mo fẹ́ dájú ọ̀rọ̀ yìí kọ, ẹ dákun ẹ fura. Kì í ṣe pé gbogbo ẹni ológo ni òrógo rẹ̀ lò. Àwọn tó mọ̀ ògo lò ní wọ́n yá ògo rẹ̀ lò ní wọ́n fi kún tiwọn. Torí pé wọ́n mọ̀ pé ó wà useless. Alátẹnu ni ọ mọ̀ bó ṣe lè maintain ògo rẹ̀. Àwọn sì bọ́ ya lò, àwọn lò. Wọ́n bá lò tán wọ́n á ju pàǹdùkú yòókù lẹ̀ fún. Ayé òní yóò gbogbo yín lò. Ọlọ́run gbọ́wọ́ arábìnrin yìí sókè, ó ní owó, ó sì ní gold, ọlásọ, ó dànù lo mọ́tò. Àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń ṣe kì í ṣe pé àwọn ní òrìṣì, ṣùgbọ́n ọ̀tá sánsan, orí tí kálukú mú wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Wọn ò rí ṣe bíi tiẹ̀. Bọ́ ẹ bá ní ọ̀rẹ́ mẹ́wàá, gbogbo wọn kọ́ ni wọ́n ó sì dùn fún wọn tán lẹ́ẹ̀kan náà.
kán wá yá aṣọ lọ́wọ́ ọ̀rẹ́ mi ó yá mi láṣọ o òun lóde tóun fẹ́ lọ ó sì yá mi ń góòlù kódà àwọn ya bàtà rẹ̀ sí mo sì yá báàgì àkìlà wà fúnra wa fún ó kó o fún gẹ́gẹ́ bínú tiẹ̀ ṣe rí jọ́ kìíní jọ́ kejì jọ́ kejì ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọba ìyá lóhùn lórí fóònù ó rí pólósì níwọ̀ yìí ṣó fẹ́ bà tèmi jẹ́ ni ọ̀rọ̀ yẹn pọ̀ ayé ò ní mú yín o wọn ò ní dẹ páńpẹ́ fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí o ẹni tó létí ni mò ń bá sọ̀rọ̀ yìí o ìsọpẹ́ ni tí ò létí o kí ni wọ́n ń wí ìwọ kọ́ ni mò ń bá wí ẹni tó létí tá a fi gbọ́rọ̀ ẹni wọ́n ti táǹbà fún rí ayé ò ní táǹbà fún yín wọ́n bá tiẹ̀ fomi táǹbà fún yẹn dájú kí wọ́n fi ata wẹ́wẹ́ kó fi táǹbà fún yẹn lọ. ha àárẹ̀ dé ìkára obìnrin yìí ó máa gbóná màléríà ni àwọn kan ní kòkòrò inú ẹ̀jẹ̀ ni àwọn kan ní mísùsì ni wọ́n ya àwọn kan sóòótọ́ rẹ̀ wọ́n ní ọfà lélẹ́yìí o ọ̀rẹ́ ti dáṣọ ẹ̀ padà fún àti góòdì o wọ́n ní ọfà lélẹ́yìí ó nọ́ọ̀sì ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àpẹẹrẹ tí máa wá rí lójú oorun ni pé kòkòrò ìjàlọ ó bò wọ́n lára àwọn aṣọ òun kòkòrò ìjàlọ wọ́n bò àpẹẹrẹ tí máa rí lójú oorun nìyẹn ṣẹ́rí tó bá sùn ara kì í ta àmọ́ bílẹ̀ bá ti mọ́ báyìí fi bẹ́ẹ̀ lè jáde dáadáa mọ́ kò lè múra mọ́ kò lè soge mọ́ ọjọ́ ń gorí ọjọ́ ó ti la antibiotics ó ti lo gbogbo ẹ̀ mọ́ra ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ afọlọ́wọ́n ọba bẹ̀yìn ẹ má pè wọ́n lọ́wọ́ yìí ẹ̀yin tẹ́ ń pè afọlọ́wọ́n bẹ̀yìn ẹ má pè wọ́n lọ́wọ́ tá a wà yìí. ara máa ja jẹ bílẹ̀ bá ti mọ́ ara ó sì máa ta ìgbà tó wá yá wọ́n mú jáde bọ́dọ̀ síbítù yìí wọn á lọ́wọ́ òkè bọ́dọ̀ tọ̀hún wọn á lọ́wọ́ òkè ẹ̀ló má pè mí lọ́wọ́ mọ́ báyìí lásìkò yìí tó bá yá máa pè ẹ́ padà má pè mí lọ́wọ́ yìí mọ́ tó bá yá máa pè ẹ́ padà. ẹ̀yin ìyá mi ṣe ẹ̀sùn wọ́n ní ta ló yá ní dúkìá rẹ̀ bí oṣù 2 sí 3 sẹ́yìn aṣọ lòun yá ọ̀rẹ́ òun lòun yá lásọ gbó lòun lóde ẹbí wọ́n sì lóde lóòótọ́ òun náà mọ̀ sí torí ẹ̀ lòun fi ya àwọn ti wà tipẹ́ ọ̀rẹ́ òun ni kí ló dé wọ́n níbi táburú ti wọlé tọ̀ ẹ́ rè o gbogbo yín tẹ̀ ń wò mí aburú ò ní wọlé tọ̀ ẹ́. ẹ gbádùn mi aburú ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín. ẹ̀dá mi bèrè tààrí o wàhálà ayé mi ò ké nílànà orí adé ló ń bèrè adé. gbogbo yín tẹ̀ ń wò mí
kálukú lójú láwùrọ̀ ní ṣàdúà pé kọ́nà wọn là á wá ṣiṣẹ́ tán ọ̀nà là ẹnìkan wá dúró níkọ̀kọ̀ òun fẹ́ máa tafà sínú ajé yín ìsọkùnrin ní ìsọbìnrin ní ọlọ́run bá mi jù ú sínú òdì. pàdé mi ire ọ̀tún ire òsì jẹ́ ọjọ́ tèmi. Ẹ̀dá mi gbére pàdé mi. gbogbo ẹni tó lókun bíi tẹ́ gbé gbà ó kù bẹ́ẹ̀ ti ṣe ó kù bẹ́ẹ̀ ti làlùyọ ọlọ́run bá mi gbé èdè sínú òdì. Ẹ̀dá mi gbére pàdé mi o. Wàhálà ayé mi ò kí ní lálùyọ. ọ̀pọ̀lọpọ̀ ní ṣiṣẹ́ bí aláìṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ṣiṣẹ́ bí erin tí ń jẹ̀jẹ̀ ẹ̀ lírí gbogbo ẹni tí ń fayé niyín lára ọlọ́run bá mi fi sínú òdì. bọ́bọ́gbọ́n ọmọ kò ní jèrè wọn bọ́bọ́gbọ́n ọmọ kò ní jèrè wọn bí ó sì rí nìyẹn. Ẹ̀dá mi gbére pàdé mi o. Wàhálà ayé mi ò kí ní lálùyọ. Orí adé ló ń gbére pàdé adé. Orí àlùkò wa. ẹ gbádùn mi ó ṣe ní ayé arábìnrin yìí lára ni kí wàá lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ aṣọ tó ya níjọ́ kìíní àná lọ dáná sun bàtà tó ya níjọ́ kìíní àná lọ dáná sun báàgì tó ya níjọ́ kìíní àná lọ dáná sun góòlù wa ń kọ́ lọ lè tà ọ wàá yọ nínú owó tó fi ta góòlù yìí ṣe sàárà àkáyé ọbọ jẹ kọ wá kówó yòókù kọ dà á sórí iṣẹ́ rẹ̀ ọ padà sípò padà arábìnrin yìí ṣe bẹ́ẹ̀ ìgbà tó ṣe é àlàáfíà dé àwọn èèyàn bá ń pè á madamu ó tó jẹ́ mẹ́ta wọn bá ẹ travel ní ọ̀rẹ́ òun díẹ̀ ni ọ̀rẹ́ yìí rí ẹni yìí ti ìwọ̀n tó wá ṣe sọ̀rọ̀ rẹ̀ níjọ́ kìíní àná ó padà sí lára ó ṣe kí ni ó padà sí lára ó padà sí lára fúnra rẹ̀ lọ́fẹ̀ẹ́nu ara ẹ̀ kà ọkà ọ̀rẹ́ mi dákun mo ti ṣe kí ló ṣe kí ni wọ́n ṣe òun ti ṣe ẹlẹ́dàá rẹ̀ ọ̀ ń jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ ń jata rẹ̀ ń jẹyọ rẹ̀ ó sì ń gbẹ̀yìn sábúrú sí gbogbo ẹni yòówù tó fẹ́ máa ní í lára ní ọkọ yín nídìí ọjà yín ni ọlọ́run mú un so. ìsọkùnrin ní ìsọbìnrin ni àní ẹ ṣọ́ra fọ́rẹ̀ ẹ jìnnà sọ́rẹ̀ ẹ bára yín ṣe níwọ̀nba sọmọ yìí pé o lè lóòdù káàdì MTN sórí zeni wọn ọjọ́ bára wọn ṣe wọ́n jẹ́ oyè ọ pé nọ́mbà àwọn papọ̀ mọ̀ wọn ara rẹ̀ ẹni ó létí ni mò ń gbà sọ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀yin obìnrin ilé onídìrí lọ́pọ̀lọpọ̀ ti gbàgbé ẹ̀yin onídìrí ẹ̀yin ìyá wa ẹ̀ ní ṣìṣe o ọ̀pọ̀lọpọ̀ yín lẹ kó bára yín tí
tí wọ́n bá délé onídìrí níbi ẹ ti lọ́ọ́ dirí ẹ lọ́ọ́ ṣerun sálọ̀nù ẹnu yín kì í mọ́ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ yìí ti lọ́ọ́ kẹ́kọ̀ọ́ ẹ dọ̀rọ̀ ọkọ yín lẹ̀ ọ̀rọ̀ ya ọkọ yín ẹ̀ dálẹ̀ ọ̀rọ̀ ẹbí ọkọ yín ẹ̀ dálẹ̀ iṣẹ́ tẹ̀sí ẹ̀ dá sílẹ̀ ilé onídìrí kí ló dé tẹnu tí kì í gbé jẹ́. bí ẹnu rí ò ti dúró àwọn kan jókòó wọn máa wọ̀ ọ́ báyìí wọn ò ní sọ̀rọ̀ madam Abisola àjòlẹ́wà ẹ kéré òkò délé ogun oṣó ogun àjẹ́ kò ní borí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹni olókùnbi tẹ́ gbé dé okùnbi tẹ́ gbé gbà àdìtúlà dìyọ̀ ayé òní dìrú bí oṣó ilé bára yọ̀ wọ́n tu bàjẹ́ ilé bára yọ̀ wọ́n tu gbogbo ọbẹ̀ ọ̀tá bá lóun ó dè yín mọ́ ọ̀yá pẹ̀lú agbára àṣẹ ọlọ́run kẹbẹ̀rẹ̀ sí ni máa tún múdè. agbára ọlọ́run kó máa bá yín gbé ìmọ́lẹ̀ ọlọ́run kó máa ra yín kó máa ra lé yín bàbà àbà. kí ló dé tẹ ẹ bá rí ilé onídìrí tẹnu yín kì í dúró ẹ̀yin obìnrin. àǹtí jómíjómì mo ti ẹ̀ pàdé ọkọ yín ní sábò wọ́n pàdé wọn mi fẹ́ sọ fún yín ni ọkọ yín fẹ́ nìkan ní Mùṣín mo tún pàdé ẹ̀ ní Ìkẹjà kí ló dé tẹnu yín kì í dúró. ẹnìkan tó sì jókòó tí wọ́n ń sinmi fún lọ́wọ́ wọn sọ pé àǹtí ẹ má wọrí ìyá oníjẹ yín pé máa mú yín jáde wọ́n ti bà tiẹ̀ jẹ́. níbo lọmọ tí wọ́n mú ọ lọ ọmọ bíbí wọn ò ti gbogbo rẹ ni ọkọ tí wọ́n ń wí bóyá àwọn ọmọ sí ọ̀gá rẹ̀ lẹni tí wọ́n rí wọ́n bá gbá ọmọkọ rẹ̀ lọ́wọ́ lọ́ba máa fẹsẹ̀ rìn káàkiri níbi àìlè mẹ́nu dúró ni wọ́n ti gbọ́kọ́ ẹlòmíì lọ. bẹ́ẹ̀ ni aburú ọwọ́ rẹ̀ tí mo gbogbo rẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní mílíọ̀nìyà tí wọ́n ti rí ṣe nú ayé táwọn èèyàn mọ̀ ṣùgbọ́n àìlákàkún wọ́n sì gba ògo rẹ̀ lọ. ẹlòmíín gbìyànjú àti retrieve ògo rẹ̀ kò rí gbà mọ́ kò rí sì mọ́. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wọ́n ti gbogbo rẹ̀ kò rí retrieve mọ́. ẹgbẹ́ bí síìmù èèyàn bá búlọ́ọ̀kì o lè retrieve ẹ̀ padà ògo yìí sì láti retrieve ẹ̀ o. bẹ́ẹ̀ ni ògo kò yìí sì láti retrieve ẹ̀ padà. tí wọ́n bá pè ọ́ ládùúgbò àkọsọ pé ládùúgbò nìwọ tí wọ́n bá ní ìyá wòlíì kọsọ pé wòlíì nìwọ takú ti Jésù nìwọ tí wọ́n bá pè ọ́ ní ìyá aláṣà láti kọ́ láwa nìyẹn takú tọ́lọ́run lọ́rùn àtànábì sọ̀rọ̀ ká yìí sì láti gbé ni kò yìí sì ààrẹ ayé gbé ni. ọ̀rọ̀ ọkùnrin kan mi ní sáláì má máa sọ mílíọ̀nìyà ni ẹ̀yin lè má gbọ́ rí lára ọ̀pọ̀lọpọ̀ fídíò tá a ti ṣe ká sọ bẹ́ẹ̀ náà kẹ́kọ̀ọ́ mẹ́. wọ́n ní kílọ̀bù tí wọ́n máa ṣe kílọ̀bù gbọ́ àní wọ́n ní kílọ̀bù tí wọ́n máa ṣe ẹgbẹ́ lẹ́yìn obìnrin náà ti máa ṣe ẹgbẹ́ tọkọláṣẹ Ìjẹ̀bú club kìíní kan Sọ́ba lójú club kìíní kan club wọ́n wá rí ṣe àwọn tó rí ṣe ni tọ́lọ́ ń gbọ́ wọn sókè ṣùgbọ́n pọ̀ síbẹ̀ ti lè rí ṣe tó ọwọ́ ò lè òkè jura wọn lọ a lè ga bákan náà. bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ni àgàjura wa lọ. àwọn yòókù rẹ̀ wá rí ṣèjú lọ ó wá lọ gbọ́ ọ̀nà òkùnkùn ó lọ tẹ́ǹdì. ìhun tí wọ́n wá ṣe fún mi tó ti lọ tẹ́ǹdì ni pé kó gba ajé ọwọ́ àwọn yòókù kó fi bíldì ta rẹ̀. àní ẹ máa fura àmì ara là ń sọ fún yín. tó bá báyàn ṣe tọ́nà rẹ̀ ọ̀bá láti tètè pàátì. tó bá déètì ọkùnrin tó tètè rí ṣe tètè pàátì. tó bá dáwọ́ léṣe kan tọ́nà rẹ̀ tètè là tètè pàátì. ọ̀bọ́nà rẹ̀ mú nìyẹn. bẹ́ẹ̀ ni aburú ọwọ́ rẹ̀ láwọn wí fún yín. bí ọ̀rẹ́ ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lógun tẹ́lòmí ò mọ̀. à ń bọ̀ wá ti bí tirun orí o à sì ń bọ̀ wá ti bí fọ́tò ẹ̀yin ẹ̀yà ajíya fọ́tò sórí wájú pa sọ̀rọ̀ ẹ̀yìn pa ọ̀rẹ́ mi sì mo dúró dáadáa. tọ́jà gbé bí àwòrán ni wọ́n ti mú ẹlòmíì lọ. àníkọ́lọ́ wọn fàwòrán rẹ̀ hàn ìwọ ló ń fàwòrán ara rẹ̀ hàn ayé sì bọ̀ fi hàn. gbogbo yín ẹ ti máa yé o ayé ò ní fayé hàn yín wọn ò ní tábà fún yín ayé ò ní tábà fún yín. ọ̀rẹ́ yìí sì gbájé gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n á fi ṣàgbéjì ara tiẹ̀. ẹnì lọ́nà wo. ẹni ó ní kọ́mpínì odògùn páwọn kọ́sọ́mà wọ́n ń rìjẹ́ẹ̀tì ọjà. ẹni tí èjẹ gbèsè ń wọlé dé. ẹni tí àjálù àbúrò èdè bá lórí ọmọ ń pòyì hospital. ṣé ẹ mọ̀ tí àsìkò kan bá wà tí gbogbo èèyàn bá lówó lọ́wọ́ tí kálukú ń pariwo pé àìgbòrò yìí ò ṣe ìgbòrò yìí ò ṣe. débi pé wọ́n lọ yáwó lọ́wọ́ ara wọn pé ọ̀rẹ́ gbà mí kò sówó lọ́wọ́ mi. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò tètè mọ bí ogun ti ń jà wọ́n. wọn ò tètè fura wọn ò fura wọn ò mọ̀ pé gbogbo àwọn ló ti gbowó lọ́wọ́ àwọn rand òun sì ń lówó òun ni wọ́n sì ń bùn lówó tẹ́lẹ̀ pé kójú má tì ara wa ni ẹ ṣeun ṣàdédé lójijì ìkan wá fura ó sọ fún èkejì rẹ̀ pé wà lágbájá nǹkan kan ṣẹlẹ̀ o ó ní lọ́nà wo tí lágbájá bá fẹ́ gbowó lọ́wọ́ òun ó ní sọ̀mọ́ ipá máa ń ṣe transfer sí i lónìí kó wọn máa ṣe transfer sí i káàṣì lòun fẹ́ kókó fún un kó sì má bẹ̀rẹ̀ ọmọọṣẹ́ rẹ̀ òun ti ń lọ bí ẹ̀mẹrin ẹ̀mẹ́ta àtìgbà tóun dẹ̀ ti ń kówó ìfún káàṣì ni wàhálà ti ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ ni bí kó wọn máa gbowó ojú oorun kó wọn máa jẹun ojú oorun kó wọn máa níbalòpọ̀ ojú oorun gbogbo ohun tí ìṣẹ̀lẹ̀ sí wọn ṣẹlẹ̀ èkejì náà ni ọ̀rọ̀ ńlá lọ sọ o bẹ́ẹ̀ ni ń ṣẹlẹ̀ sí wọn náà o wọ́n ní bẹ́ẹ̀ báwo sọ́gbowó lọ́wọ́ náà kọ́dà ṣe ẹ̀túgbà mí láìpẹ́ yìí tí ẹni yẹn bá wà ní Àbújá bá wà ní Ìbàdàn bíi yóò wọ mọ́tò lọ fún yóò wá gba owó yẹn tí ó bá wá dá owó yẹn padà wàá ní kó fẹ́ni yẹn cash transfer lòun ó ṣe sí wọn ǹjẹ́ ìfura rẹ̀ wàhálà ńlá sì ń dé bá wọn gbogbo nǹkan eku ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ ajé wọn ò lọ déédéé mọ́ gbogbo nǹkan ń dàrú ìyẹn bá wò pé bó làwọn ó ṣe wá jà àjàbọ́ ẹni yẹn wá pe ẹnìkan wọ́n bá jáde sọ̀rọ̀ yìí ẹ̀kọ́ ọkọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń jọ ń ṣe kílọ̀bù ọ̀hún wá àmọ́ ohun tí ń ṣẹlẹ̀
arákùnrin yìí ń bo lọ́wọ́ àwọn lọ́wọ́ àmì báyìí ọ̀dà ẹ má yá a lówó mọ́ tẹ́ ẹ bá ti yá a lówó mọ́ àṣírí ó tú tòun ti bí iṣẹ́ wọn ṣe ń dàrú yẹn wọn ò mọ̀ o àṣàṣà pé ọ̀rẹ́ wa ni kóhun náà sálẹ̀ dìde ọ̀ngárẹ̀ àwùjọ káàsì ni ó sì gbà lọ́wọ́ wọn kò ní gba transfer wọn ò bá fún lówó mọ́ ẹ má ṣe báyìí fóun ayé òun o kò pìtì wọn pé torí pé tí wọ́n ń dàrú ó ń pìtì ara ẹ̀ pé aburú tí ń bẹ lẹ́yìn tí wọn ò bá fún lówó mọ́ àṣọ níyì ọjọ́ tó gbọ́dọ̀ kà tí wọn ò bá fún lówó mọ́ ohun tí ó ṣẹlẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ òun dákun ẹ má ṣe òun báyìí ẹ mọ̀ pé gbogbo information yẹn ti sáàkù gbogbo wọn ò fún lówó mọ́ ọjọ́ pé ọjọ́ lé àjò tí ń lo ọ̀gbẹ́ bọ ògbè tutù àfi wọ́n máa ya lówó ó ṣe bẹ̀rẹ̀ sí ní kánì òun ti ṣe ẹ̀sìn dé kí ló dé báyìí ibi tá a sọ ọ́ dé fún yín nìyẹn ẹ fura aburú ọwọ́ rẹ̀ kan ẹ fura ọ̀rẹ́ ò ṣe é má bá rìn n ò sì ṣe é má bá gbé ìwọ ni kò ṣọ́ra sí ṣọ́ra pẹ̀lú wọn níbi ajé rẹ níbi ìṣẹ̀dá rẹ níbi ìjọmọnìyàn rẹ kọ́rẹ́ ọmọ bá tiẹ̀ jẹ́ ẹni tí ó ní kí ni wọ́n ń sọ ìwọ kọ́ ni mò ń bá wí o ẹni tó ti rí fìrífìrí inú ayé rí òun là ń bá wí ẹni tó létí ẹni tó mọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ inú ayé òun ni ń bá wí o gbogbo yín àlẹ́ ẹ ti mọ ayé ẹ ti mọ̀ pé ayé lẹwà yìí ayé ọ̀wá ní ìfàyè hàn yín wọn ò ní tábà fún yín wọn ò ní bomi wọn ò ní bàtà sómi tábà fún yín ẹni wọn bá bomi tábà fún kò lè gẹ́ẹ̀tì ara ẹ̀ mọ́ ògo ayé ẹ̀dá ò ṣe é retrieve o ìwọ ni kàn mẹ̀ǹtì ògo rẹ èèyàn mẹ̀ǹtì ògo rẹ ni ẹni tí wọn bá ti gbogbo ẹ lọ́wọ́ ò lè retrieve ẹ̀ mọ́ ayé ò ní gbogbo yín ìwọ náà mẹ̀ǹtì ògo rẹ. àyẹ́dáre akọ igun tí gbóyè ajá kàkàkà àpáta pìrì oníṣègùn. gbogbo ẹ̀yin ìyá wa tẹ̀ ń wò wá káàkiri àgbáńlá ayé àtẹ̀yìn èèyàn wa lókè òkun tẹ́ padà máa pè a kì í bá a mọ̀ ẹ lè pè kí n má tètè gbé kọ́ yín bóyá mo bí sí pè láwọn àlejò ẹ máa pàdé mi ní WhatsApp kẹ máa drop audio message kalẹ̀ á padà dá yín lóhùn mo lè bí sí ǹjẹ́ gbọ́ aburú ọwọ́ ọkọ ń bẹ bẹ́ẹ̀ náà laburú ọwọ́ ìyàwó ń bẹ kì í ṣe gbogbo ọkọ lọ́kọ gbogbo ìyàwó kọ́ níyàwó ẹ ní sọkọ fẹ́ ẹ ní síyàwó fẹ́ ẹ ní wọ bàtà oníbàtà gbogbo ilẹ̀ kọ́ là á fi rà ilẹ̀ ìwọ̀ ń bẹ ìpàgọ́ ẹlẹ́yẹ ń bẹ níbi àwọn ẹlẹ́yẹ tí ń ṣe ìpàdé àìrarú lẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ arísìkí ń bẹ wọ́n lè kọ́lé alábàárà sórí rẹ̀ gbogbo ẹni ọba wọbẹ̀ ní olówó jáde ń bẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. bàbá ọgbọ́n agẹdẹkùdù odò òwòsàn tó lámì lákàlà níjà ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹ lúbẹ ká má parọ́
níbi iṣẹ́ ìwòsàn epo yìí òdúlọ̀ máa yàn dáre kì í ṣáàjì. Àjàgbé láyé okun láyé ayé sì ti dàrà gbé. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń pè Dojú kọ àwọn ọmọnìyàn. Ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú. Káfí lọ̀kọ́ ẹ má pè mọ́ lọ́wọ́ sí yìí. ìwọ̀ ìṣòro gbogbo ayé ọmọ bá gbé èèyàn mi. Àmàlẹ́ ọmọ ló ń gbèjà. Gbogbo tó bá dé lórí àkàzọ àti gòkè. Tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ilẹ̀. Táìbọ̀sọ̀ ọ̀tọ̀ ṣòro lòwe Yorùbá wí. Ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á. Ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. Oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́lá. gbogbo ẹ̀yin èèyàn wa ní òkè òkun arábìnrin kan béèrè ọ̀rọ̀ àlá kan lánàá láti Texas àní dárúkọ rẹ̀ ó ní tí wọ́n bá ń dirun ọ̀rẹ́ tí èèyàn ti jọ bá ṣọ̀rẹ́ tẹ́lẹ̀ tí èèyàn wá ti jọ jà ṣùgbọ́n ṣàdédé tí èèyàn rí i pé ó ń ṣerun fún yàn lójú oorun ó ní kí ni ìtumọ̀ rẹ̀ kí eléyìí ó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ padà máa wo ètò yìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ìgbà tá a padà tú ìdí àláyé fún arábìnrin yìí ọ̀rọ̀ ńlá ni kí ni ohun tẹ́ni yìí ń bínú sí àṣé arábìnrin yìí wọ́n jọ kọ́ṣẹ́ níbì kan náà ni ibì kan náà tí wọ́n ti jọ kọ́ṣẹ́ yìí ibi wọ́n ti jọ kọ́ṣẹ́ ẹni yìí pàdé aláàánú tiẹ̀ mẹ́ ẹni yẹn ní òun lọ́wọ́ rẹ̀ bá òun lórí mu ọwọ́ rẹ̀ bá ọ lórí mu jù ó ní gbogbo èèyàn ní máa admire òun gbogbo ọjọ́ tó bá ti dirí fóun ibì kan náà wọ́n sì jọ kọ́ṣẹ́ àtẹ̀kejì rẹ̀ kèé gbà kékejì yẹn bá òun ṣiṣẹ́ àṣẹ kèé ṣe kejì yẹn nìkan kèé ṣe arábìnrin yìí nìkan lọ̀rọ̀ yìí máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa kọ̀ǹplé bẹ́ẹ̀ wọ́n ní bí arábìnrin kejì bá dirun fáwọn bíi kórí ọmọ afọ́ àwọn káwọn èèyàn tún máa bú àwọn pé báwo ló ṣe wá wà ọ́gìlì báyìí irun yóò kọ̀ wá òkè ṣùgbọ́n bí arábìnrin kejì tó bá dirun fún yàn yóò dàbí ìgbà tí èèyàn jábọ́ látòdì ọ̀run ni ọ̀rọ̀ yìí máa dùn ẹnì kejì níṣojú rẹ̀ ni wọ́n fi sọ lágbájá ṣe lè travel out òun ò lówó tóun fi lè ṣó o lè travel òun lè travel ṣe àpẹ́ sójú èkejì tí àwọn èèyàn máa sọ pé tó bá dirun fáwọn ọwọ́ rẹ̀ ọ̀dà àbí pé wọ́n sọ pé máa ń kan àwọn lórí àbí wọ́n sọ pé àwọn èèyàn máa ń bú àwọn ṣojú rẹ̀ ni kẹ máa wá wo pabambari o ìkejì yẹn táyé máa ń kọ̀ǹdẹ́mù ọwọ́ ẹ̀yẹn òun ni senior èyí tí bí yẹn ó ní ẹ̀bùn irun ṣíṣe láìkọ́ lọ́dọ̀ ẹnìkankan tẹ́lẹ̀ ọlọ́ọ̀kọ́ ìmọ̀ kún mọ̀ lọ́dọ̀ ẹni tí bí yẹn náà ti kọ́ṣẹ́ ni o ọ̀gá tí wọ́n ń kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀bánújẹ́
inú rẹ̀ tiẹ̀ ń kàn dùn ní pé ẹ bá mọ́mọ́ sí òun travel ìdùnnú lọ́jọ́ fóun náà torí inú ọ̀gá ń dùn torí pé àwọn olówó ń wá eré ni wọ́n máa pè wọ́n máa tó páálí fọmọbìnrin yìí wọ́n máa lọ ìlú òyìnbó owó dé ọmọbìnrin yìí rí ṣe lọ́hùn ọ̀gá rẹ̀ tó wà ní ìlú tí ń gbé àárín sọ kọ́ńtírì ọ̀hún ó bì sọ́gà ẹ̀ la ọ̀fàrísìkì bì sọ́gà ẹ̀ la ni mo wí o ó ṣe nǹkan gidi fọ́gà ẹ̀ ànídá kan tó ṣe àwọn yòókù náà tí wọ́n jọ wà ń bí iṣẹ́ kọ̀ṣẹ́ni tó pè é tí kì í náwó sí o yóò bu nǹkan sí kóló wọn ẹ kọ́gbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá padà wètò yìí ẹ kọ́gbọ́n ń bẹ́ẹ̀ kí wọn náà lè mọ̀ bó ṣe mẹ̀ǹtẹ́ ayé rẹ̀ ọ̀rẹ́ ẹ ṣọ́ra ọpẹ́ ọwọ́ jáde ẹni tó jẹ́ senior yìí jáde èyí tí ìbá máa bẹ ọlọ́run pé kóun náà rí àánú gbà kógo òun náà kọ́ hàn káyé ọmọ kọ̀ndẹ́ẹ̀mù sí ọwọ́ òun ẹ gbádùn mi gbogbo yín tẹ̀ ń wò mí ayé ò ní kọ̀ yín ayé ò ní kọ̀ yín kọ sí ọwọ́ yín gbogbo wọn ẹ bá dáwọ́lé ayé ọmọ àtẹ́wọ́ gbà bọ́lọ́run bá ti yọ́nú sí ayé ọmọ àtẹ́wọ́ gbà tọrẹ ni ọlọ́run bá yọ́nú sí lọ́mọ èèyàn yọ́nú sí ẹni ọlọ́run ọ̀yọ́nú sí tí ń lóògùn ẹ̀yọ́nú you are nonsense you are nonsense ẹ gbádùn mi ni èyí tí ìbá máa fògbó ọmọ yẹn tọra àbí kọ́ máa fi tọrọ kọ́lọ́run ò fi lè sàánú òun náà kó gorí ó búyọ bí yóò tiẹ̀ sọ pé ọmọ sàánú èmi náà jẹun wá bẹ̀ yẹn bó tiẹ̀ kọ̀nẹ́ẹ̀tì mi báwọn èyí kí wọ́n ti kọ́dà kọjá pé ẹ máa bá ń tún lè ṣe lásán ní ọmọ àṣẹ lọ́hùn ọlọ́run ó sì sàánú tiẹ̀ náà gbogbo ẹni tó fi kọ́sẹ́kọ́ ní yóò fi jíṣẹ́ rẹ̀ o ẹni tá a bá pè lọ́nà rẹ̀ ọkọ̀ lọ́dún pípẹ́ ń bẹ̀ ni ò ní jẹun gbé ọ̀nà míì ni ó gbà jẹun ọ̀nà míì ni ó gbà jẹun aburú dé mọ́mọbìnrin yìí lọ́hùn ẹni títí mọ̀ ọ́ ṣe kọ̀ mọ́ ọ́ ṣe mọ́ kí ló dé àwọn èèyàn ńlá tí ń bẹ̀ ń ṣe wọn ọ̀bẹ ń ṣe mọ́ fúnra ẹ̀ ní ń pa aago wọn ò gbé ẹni wọ́n ti ń pè tẹ́lẹ̀ wọn ò gbé mọ́ ó ní iye àwọn èèyàn tí ń fi nǹkan sínú agolo wọn ní Nàìjíríà wọn ọ̀rá láti mọ́ kí ló dé ọmọ òun ṣe báyìí kò lè tètè láhùn ẹnìkan wá pè é wá kí ni ń ṣẹlẹ̀ ó yẹ sọmọ báyìí ọmọ dáadáa ni ọ́ bílẹ̀ bá gbẹ ìwọ ló ń jára àwọn ọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ láhùn fún yín big sister ó dojú ẹ o báyìí irọ́ kò gbọ́dọ̀ jẹ́wọ́ kò gbọ́dọ̀ jẹ́wọ́ ọmọ dáadáa ni ọ́ bójú ń pa wá òun fọ̀bùrẹ́là gbé wá bóòrùn mú wa òun fọ̀bùrẹ́là gbé wá bàbá kígbe bí òun fún wa lóúnjẹ irọ́ ni àwọn olówó lóòótọ́ ṣùgbọ́n alẹ́sẹ̀ wọ́n bá kẹ́sẹ̀ jáde wọ́n wá padà wọ́n wá tírèsì ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n bá tírèsì ẹ̀ wọ́n ta ajé rẹ̀ lọ́fà ni ọfà ara ń bẹ lọ́tọ̀ ọfà rẹ̀ ń bẹ ọfà ajé ń bẹ ọfà ara ń bẹ o ọfà rẹ̀ ń bẹ ọfà àtàjé wà wọ́n ta lọ́fà ajé wọ́n sísì ẹ̀ wọ́n wàá jí ọmọ ọ̀sìn mọ́ ìbọn mọ̀ ọ̀sìn láyé ń wá dọ̀rẹ́ ńgbọ́ ọ̀wọ́ náà bá mọ̀ ọ̀sìn mọ́ wọn ò ní déwájú ẹ̀ mọ́ gbogbo yín ayé ò ní kọ̀yìn sí yín gbogbo olóore yín wọn ò ní kọ̀yìn sí yín
òkè òkun lẹ́wà ní Nàìjíríà ní Abidjan ní London ní Canada ní gbogbo ẹ̀yin èèyàn wa pátá tẹ́ máa wètò wa tẹ́ máa pé bàbá àárín yín ẹ bá wa sọ̀rọ̀ ayé ò ní kọ̀yìn sí ẹ máa ra àánú gbà tí yín ò ní sọ̀rọ̀ ṣe òjò kẹyìn tó sùn yìí yọ̀rọ̀ fún yín òjò àánú tó sùn yìí yọ̀rọ̀ fún yín ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ jẹ ẹ ra àánú gbà la haula wala quwata illa billahi aliyyil azim wọn bá báwọn náà jáde sí lágbájá báyìí máa pè wọn ni máa pè wọn ìka burú o wọn jáàyàn lógun mọ́nítọ̀ rẹ̀ kọ́ má bàa bọ́ ńbẹ́ wọ́n tún máa mọ́nítọ̀ rẹ̀ láti fi lè mọ bí kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ ni. gbogbo ẹni tó fẹ́ máa jà yín lógun tó tún fẹ́ máa mọ́nítọ̀ ògo yín ọlọ́run yóò bá yín mú so yóò máa wá pé báwo dẹ̀ wá ni ọmọ báwo ni àǹtí o ìwà ń jẹ́wọ́ fún yẹn ń jẹ́wọ́ fún bí wọ́n ṣe jọ wà látilẹ̀ ń jẹ́wọ́ fún ọmọ ibi táyà náà wà yìí pa ikó ni wọ́n sábà yìí pé ní Nàìjíríà tẹ́lẹ̀ ìwọ náà làwọn èèyàn máa àǹtí àwọn ọ̀rẹ́ nìkan o àwọn à ń bọ̀ gbàdúrà ìkà ènìyàn gbogbo ẹni náà máa ń ṣerú iṣẹ́ ibi báyìí ẹ jáwọ́ mbẹ̀ wọ́n bá bá ọmọbìnrin yìí bẹ lọ́hùn wọ́n bá bẹ lọ́hùn àyè bá ọmọbìnrin báyìí bá pè ọmọ gba aago rẹ̀ mọ́ ṣéǹgì nọ́mbà ó ní hàn bẹ́ẹ̀ ni ó ní hàn wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n jẹ́wọ́ gbogbo ẹ̀ fún pé òun ló wà nídìí ọ̀rọ̀ rẹ̀ ọmọbìnrin yìí ká ọmọ rí owó tí wọ́n fi ṣiṣẹ́ lórí rẹ̀ òun ló tún sẹ́ǹdì rẹ̀ láì mọ̀ yípo fọwọ́ ààrẹ sí rẹ̀ ni ọba gbá aago rẹ̀ mọ́ kò gbá aago rẹ̀ mọ́ mẹ́sẹ̀gì yìí pọ̀ bí tí mẹ́sẹ̀njà rẹ̀ bẹ́ẹ̀ ni wásaapù ẹ̀ ní í ṣe ọmọ yìí ó tó wá chẹ́ǹgì nọ́mbà kò gẹ́ẹ̀tì ọmọ yìí mọ́ gbogbo àwọn tọmọ ọmọ yìí ni wọ́n ń béèrè nọ́mbà rẹ̀ lọ́wọ́ rẹ̀ ayé bá àwọn làwájá ẹ má fún nọ́mbà mi o ayé bá àwọn ẹ má fún nọ́mbà mi o ó ti dẹni ibi ẹ̀yin náà ẹ wò sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ayé ò ní gẹ́ẹ̀tì yín ṣùgbọ́n àwọn náà máa fògo ẹ lẹ́. bàbá ọgbọ́n agẹdẹkúdòdò òwòsàn tó lámì lákàlà níjà ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹlúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí òdúlọ máa yàn dáre kì í ṣàjèjì. àjàgbé láyé okun láyé ayé sì ti dàrà gbé onírúurú okun ní dojú kọ̀ọ̀rọ̀ ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú káfí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro gbogbo ayé ọmọ bá gbé èèyàn mi. àmàlẹ́ ọmọ alóńgbèjà gbogbo kan bá dé lórí àkàzọ àti gòkè jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ìdá kárìbọ̀sọ̀ ọ̀tọ̀ ṣòro lòwe Yorùbá wí ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́ oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́nà àbújá rẹ̀ ò sí létílé ẹni bá dé lóògùn mọ́ra títí ẹ̀ ọ́ bá ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́ òkè ẹ̀rọ̀pọ̀ nìṣòro kì í pẹ́ di pẹ̀tẹ́lẹ̀. ọ̀rẹ́ wa kí ni irúfẹ́ òkú tó dojú kọ irú ìṣòro wo ló gbẹjúmọ́ kẹ́kẹ́kẹ́ kò sí tí ò ṣẹlẹ̀ rí láyé gbọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun ọmọ tó bá sípá léèyàn pé ohun tá a bá sọ jáde òun lèèyàn mà àbílẹ̀ ayé ọlọ́dún níyàn tá a wà yìí kọ́ ayé irọ́ ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́ olúwa ò sì dá wa mọ́ ṣòro ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀ ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sápà ọmọ ẹnìkan sunkún ìyàgà
ẹnìkan sunkún àìrówó ná ayé tọ́mọ ẹnìkan ń ṣiṣẹ́ bí erin tí ń jìjà ìrírí ilé ayé yìí náà ni ibẹ̀ láti rógun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Jagunmọ́lú akéwì oòdùà Dr. Lukman Ọlásùnkànmí Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kù ká àmì ara lèèyàn kọ́ rí àìlákàsí àtàìtètètura ní jẹ́ fúnfun àti ìdààmú ọ̀tẹ̀yàn rí. Àmì burúkú ni jàǹká ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní márùn-ún ti di àlá lílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni. Àlágọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó gun ayé òfin ti di àlá bẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlá. Kí kálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá lásán kọ́ okùn ayé ń bẹ ẹ̀dá òfurá ni ibì kan ní sì ti bẹ̀rẹ̀ Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lókun ayé tó dojúkọ tó fẹ́ ṣayé yìí di yẹpẹrẹ? Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń àlọ́dà bẹ́ẹ̀. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyẹ́dáre ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. Bó sọ fọ́ọ̀rùn bó ṣayá gbéra sọ lóhùn ara ro àmúbọ̀ ọṣẹ́ bó sì ṣe ìtàjèrè ọjà gbógun àtàtà gbèsè bó sì ṣe tàtà gbówórá gbà sí Dr. Lukman ọmọ Àyẹ́dáre onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìnàró ẹgbẹ́dí ọmọ odò àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀‐èdè àgbáyé rán ni pé wọ́n bó tiẹ̀ lè wà. Ó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́ DHL ó pe bó bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ fẹ̀rẹ̀ kọ́ wá bàbá ọgbọ́n ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́ dá ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹgbẹ́ bímọ kan ọmọ jọmọ lọ ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà gáyàtà. Bí òjò òun kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin ńlá lágbè ìgbérí gidi ọkùnrin dandan tí ìfowópamọ́ ṣe wòsàn. Dr. Lukman Àyẹ́dáre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ lórí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògùn tó lè pa tìmírẹ̀nù onírọ́ àtàwọn alùjìbìtì ti pọ̀jù nírú àkókò yìí Olúwa ò ní já sínà. Ilé-iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn ń bẹ lópòpónà Onírèké. Òdì kejì ibùdókọ̀ Òkè-Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ó sì tún lè kàn sí wọn lákùnlé. Agboolé Alúbàtà nígboro Ìṣẹ́yìn Orò ẹ̀bẹ̀ bímọ kan. Olúwa ò ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀kà èèyàn. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú ilé-iṣẹ́ Dr. Lukman Àyẹ́dáre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà náà Kòròdú. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo. Bọ́sítọ̀p tó kẹ́yìn ni ẹ ti rè dúró. Kẹ́ ẹ tún wọ mọ́tò dé Báyẹ̀kù láti béèrè. Ojúlé 53, nọ́mbà 53 Emily Street, Onímọ̀símọ̀yà. Ẹni ìrìn àjò bá wá rú lójú. Wọ́n pa nọ́mbà wọn wọ̀nyí 08032983298 tàbí 08089038658. Jagunmọ́lú akéwì oòdùà Dr. Lukman Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó pe méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán àjẹbí abínibíni tiwọn bàbá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàn sí wọn lórí Facebook bọ́bí ìwòsàn rẹ̀ dọ́là Dr. Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí lórúkọ wọn ọ̀jọ̀ra wọn bọ̀ papọ̀. Bórúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nubà lókè yìí ló tún wọ WhatsApp. Ẹ kú ìjókòó ẹ̀yin ìyá mi. Ìyá wa kan sẹ́ndì àwọn ìbéèrè kan sí wa. Madam Bọ́lá wọ́n ń bẹ lórí prógráàmù yìí wọ́n ní ká bá wọn sọ. Wọ́n ní ẹjọ́ sà
tí a máa ń là láyé pé èèyàn sábà máa ń ka owó, kí ló lè fà á àti ọ̀nà àbáyọ. Ẹ ṣeun. Tí a bá ń là láyé pé èèyàn ń kawó lójú oorun, tó bá jẹ́ pé ẹ̀ẹ̀kan ni àlá yìí wá, tó bá jẹ́ pé ẹ̀ẹ̀kan náà ló bá wá, ẹ ṣàdúà, ẹ sì ṣe sàárà ńjọ́ kejì. Ẹ lè bùn àwọn oníbàárà lówó, ẹ lè ra nǹkan fún àwọn ọmọ wẹ́wẹ́. Ṣùgbọ́n tálá yìí bá ń wá lẹ́ẹ̀kínní, ẹ̀kejì, ẹ̀kẹta, kò dáa. Ẹ gba àwẹ̀ tàbí kẹ́ ẹ dé ọ̀dọ̀ àwọn pásítọ̀ tẹ́ bá ń lò sọ́dọ̀ wọn kí wọ́n bá ń bẹ lọ́hùn lórí ẹ̀. Irú nǹkan bẹ́ẹ̀ kì í jẹ́ kówó dúró lọ́wọ́ ẹni, kì í jó kówó dúró lọ́wọ́ ẹni, yóò sì máa ṣàfẹ́kù owó níná, nǹkan ò lè lọ déédé. Mr. David, àwọn ará òkè òkun leléyìí o. Ìbéèrè tẹ́ béèrè mi ò lè dá yín lóhùn rẹ̀ ní public báyìí. Ẹ pàdé mi ní WhatsApp 08032983298. Yes, Miss Madam Sade, ẹ kọ Yorùbá yìí dáadáa o, ẹ kọ Yorùbá yìí dáadáa o. Mo ti understand nǹkan tẹ́ fẹ́ wí. Ẹlẹ́gbẹ́ tẹ̀ ń dárúkọ, lóòótọ́ wọn lè sọ pé èèyàn lẹ́gbẹ́ kó má mọ̀, ṣùgbọ́n àwọn àpẹẹrẹ tẹ́ fi máa mọ̀ ó wà. Ẹ pàdé mi ní WhatsApp. Ṣé ń gbọ́? Ẹ̀yin náà pàdé mi ní 08032983298. A nílẹ̀ dẹ́yìn yòókù lóhùn torí pé ọjọ́ ti lọ. Ẹ bá mi pa fóònù yẹn, ẹ bá mi pa fóònù yẹn. A kì í bá a mọ̀, èyí tẹ́ bá nídìí wa fún bóyá ìbéèrè kan bá lórí ọ̀rọ̀ ìrìn àjò ayé. Ṣé ń gbọ́ mi yé? Ọsibítù lọ́dọ̀ tiwa àwọn òrébì kan ń ta pọ́njú bá lọ́dọ̀ àwọn tó bí wa nù. Ẹ jẹ́ ká pàdé ní WhatsApp, a sì dá wa lóhùn. Ṣùgbọ́n kì í sọ̀fẹ́ o, ìní fowó mi ṣiṣẹ́ fún yín o. Tá a bá sọ pé a ṣiṣẹ́ fún yín, ẹ gbà pé bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà. Ṣé ń gbọ́ mi yé? Ẹ má ṣe èméjì pẹ̀lú wa. Àwọn tó mọ̀ wá lójú korojú pẹ̀lú ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè òkun, ẹlòmíì ò rí, even Nàìjíríà ń bí, ẹlòmíì gan ò rí wa rí. Wọ́n sì nígbàgbọ́ nínú wa. Àti ẹ gbọ́dọ̀ wo aburú, ẹ̀rù a máa bà mí àti jáde lọ́pọ̀lọpọ̀ gbà. Agbẹ́mọ́tò jáde ni, àrìnsẹ̀ pé káwa ní òṣùrò ni. Kò sí ni a máa pàdé èèyàn sáà pé ẹ̀yin ni mo rí lónìí. Kò sí ọgbọ́n ẹ̀ ni, a pàdé ni. Tó, Ọlọ́run ọba títí ń jẹ́ àmọ̀ sí lójú yín, Ọlọ́run ò ní bà wá jẹ́ o. A ti ń kígbe bí àtijọ́ mẹ́ta pé àwọn fóònù tá à ń lò yìí ẹrù ti pọ̀ lórí rẹ̀. A nídìí fóònù. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń sọ pé kẹ́nìbọ̀dì ó má sẹ́ndì owó, ṣùgbọ́n àwọn èèyàn tún pè wá pé ẹ má pè kí wọ́n má sẹ́ndì owó. Ẹlòmíì ń bẹ ọ̀nà rẹ̀ jì, ó lè fẹ́ fún wa lówó rẹ̀. Tẹ́ ẹ bá fún wa, ẹ̀sìn lọ́hùn lára wa ni. Torí yóò jàǹfààní fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń wo prógráàmù yìí. Gbogbo nǹkan tá à ń tẹ́ẹ̀sì sí yín tẹ́ ń kà, tẹ́ ń gbádùn rẹ̀. Tẹ́ ẹ bá ṣe é fáǹfààní ni. Ẹ rí i pé àkáǹtì mi pọ̀ lórí Facebook. Lukman Ayédáre Lukman Alásùnkànmí, Ṣéyù Lukman Amiru, oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe bá nìyẹn, ẹ má ṣe iyèméjì. Ṣùgbọ́n orúkọ tèmi kọ́ ni Lukman Àkànní o, èmi yẹn ṣe Lukman Àkànní o. Èmi a máa ṣe live program, Lukman Àkànní òun yẹn ṣe live program o. Èmi kọlà, Lukman Àkànní ọ̀kọlà o. Lukman Àkànní ọ̀dà bí pọ́nmọ́ Ọlọ́rin, èmi yẹn sọmọ Ọlọ́rin, kódà àwọn òde lọ́rin rí o. Ọmọ Ọ̀sẹ́yìn lèmi o.
ọmọ Ìṣẹ́yìn ni mí o ṣé ń gbọ́ mi yé ké báyìí ẹni ó bá wù kó send friend request ìyẹn accept ẹ tó bá jẹ́ àkáǹtì tí ò tí ì kún ṣe rí ọ̀dà àkáǹtì kọ̀ọ̀kan la máa ń save gbogbo prógráàmù tẹ́ ń rí yìí sí ta máa ń fi rìpọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ sí tẹ́ máa ń kà ìdí nìyí tẹ́rù fi pọ̀ lórí àwọn fóònù wa tó wà nílẹ̀ yìí ẹni tó bá dẹ̀ rú lójú tó bá fẹ́ ràn yàn wá kó wá bá wa mi ò ní id kínní ẹ rí àwọn fóònù wa á sì fi hàn yín ẹ ń gbọ́ mi yé báyìí ṣògbó ṣe jẹ́ nìyẹn nọ́mbà mi sì pọ̀ torí ẹ̀yin tẹ́ ẹ̀ máa pè wá náà ni lókè òkun ni káàkiri gbogbo ibi tẹ́ ti mọ̀ wá káàkiri àgbáyé ni ẹ̀ní kan dààmú o ọ̀rọ̀ ayé yín ò ní ṣòro ṣe o àádánù dúró báyìí tó a kì í bá àwọn ẹni tí ó bá padà pè wá ẹ pàdé mi ní WhatsApp á dá yín lóhùn ìtumọ̀ àlá ó bẹ̀rẹ̀ láti aago 8:30 àárọ̀ dé aago 12 kódà àga tó ti fẹ́ change time nítorí pé kọ́ọ̀ ti máa ń pọ̀ jù kì í fún wa láyè láti lè dá àwọn tó bá wá bá wa káríbi dá wọn lóhùn ṣé ń gbọ́ báyìí gbogbo wa ọlọ́wọ̀n ní dá wa láàmú ó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ Olúwa ló wí kì í ṣe mí ni mo sọ.